ìranu ọmọ òṣì ọmọ sọ̀rọ̀ Olúwo just ẹni ọ wá jẹ́ bí àwọn ọba second class wọ́n á dèrè first class Olúwo kó jẹ́ kí orí ẹ̀ ó pé kó má fi Olúwo kàn bí ọba kankan orí ẹ̀ sì burú láì orí rádaràda aláàbí ara ọ̀pọ̀lọ́ àwọn tó ń gún láyà gan-an mo wò wọ́n bí orí wọn because ẹranko àwọn tó ń dètè ẹranko àwọn tìrẹ̀jẹ̀ àwọn tó ń nílé gan ẹranko ni wọ́n ìwọ ọmọ òṣì kò lè dùn mí fún ọ bàbá tó bí ẹni tó dẹ̀jẹ̀ ní ọ lára òun rí bàbá ẹ fín ìwọ ọfẹ́ wá fọlùwò ayé ò ní yí ọ láì sọgbọn ní ọ̀pọ̀ ìwọ ọmọ òfò ọmọ rádaràda yìí pọ́tẹ́bù wèrè olórin ọ̀fọ́ pípù ayé ò ní yí ọ. pọ́tẹ́bù ọmọ Olalomi ó bàbá fìjà bí nǹkan kò ní ṣe ẹ nǹkan kò ní ṣe mí ẹ láàrin èmi àti ò fọ́ǹbù gan o mi ò ní pa fún ẹ o sọmọ owó ni ẹ ni ṣé fámìlì yìí jọba níwo ni ẹ náà dá mi lóhùn ṣé fámìlì yìí jọba níwo ni ọmọọba nílẹ̀ Yorùbá kò sọ́ba tó kéré o ọba lè jọba lọ first class ọba lè wà bọ́ ọba lọ́ba jẹ́ Olúwo dẹ̀ kéré láàrin ọba Olúwo kéré rárá ti rárá ẹni ọba tó bá ní pálásì ti tiẹ̀ táwọn aráàlú ẹ̀ ń wó tán ń wó lẹ́bù tán ń ṣe kábíyèsí fún tó láwọn olóyè táwọn aráàlú ń gbọ́ tiẹ̀ tó ń pàṣẹ lórí ìlú ẹ̀ ọba ni o ayé ti lè dáyé ọ̀làjú lóòótọ́ kó jẹ́ pé àwọn politics ló ń fọba jẹ bọ̀ pẹ̀pẹ̀rẹ̀ ń pẹ̀ ó ti yé ẹnu ẹ̀kọ́ ló ti yẹ kán ti máa gbọ́ ògbó nǹkan tó ń sọ sólúwo yẹn mi ò ní pa ọ́ fún ẹ tọ́ba ìyànà ìlú inú lògbò tó wà yẹn tó bá fún ẹ lóyè kẹ́yàn kan wá jáde kó máa sọ̀rọ̀ sọ́ba yẹn ṣénú ẹ máa dùn ṣá oyè tó bá hun ọba ló lè fún anybody tó bá hun oyè tó bá hun ọba ló lè fún anybody tó bá hun báwọn ọba yẹn náà ṣe wà náà wọ́n ní àwọn táwọn náà kó jẹ ní industry náà ó lè jẹ́ olórin ó lè jẹ́ comedian ó lè jó ní fíìmù ọba ìlú kan lè kó ẹ jẹ kó dẹ̀ pè ẹ wá kó fún ẹ lóyè kò sẹ́jọ́ ń bẹ̀ náà mi ò ní pa ó mìsìn à ń sọ́ba Olúwo fi wo ọba iná òde kéré láwùjọ ọba ó mìsìn à gan o mo ní pa fún ẹ pọ́ ó mìsìn à gan sọ́ba yẹn tọ́ba kan bá wà nù lògbò yẹn jẹ́ kí n tútù sọ tọ́ba yẹn wá fún ẹ ní òye kan á máa sọ̀rọ̀ sọ́ba ṣénú ẹ máa dùn ìwọ náà dẹ̀ sọ bẹ́ẹ̀ o ní ẹ dọ̀bálẹ̀ forí adé àbó ti gbàgbé orin tó kọ ni ẹ dọ̀bálẹ̀ forí adé tó bá fẹ́ ta sí fẹ́ ìdàpọ̀n ó yẹ ṣe máa sọ̀rọ̀ sí fẹ́ ìdàpọ̀n bọ́ sọ̀rọ̀ sọ́ba yẹn ó dám tọ́kì ó mìsìn á sọ́ba yẹn gan o sọ́mọ wo ni ẹ ni ṣé fámílì ọba ni ẹ níwo ni ṣé ìjọba níwo ni kí ló mọ̀ nípa wo tó ti dé wo rí ni tó ti lọ ṣe ṣóun bẹ́ẹ̀ rí kí ni nǹkan tó mọ̀ nípa àwo gangan oyè tó bá hun ọba ló lè fún anybody oyè tó bá hun ọba òun ló lè fún èèyàn anybody tó bá hun ó mìsìn asọ́ba yẹn gan o ọ̀rọ̀ ló fi ń jẹun lóòótọ́ ò bọ̀ kó ń ṣe gbogbo ọ̀rọ̀ náà lẹ́yìn náà máa ń sọ náà máa ìwọ náà tiẹ̀ máa kọ́ṣán ara ẹlẹ́kọ̀ọ̀kan náà ṣó máa ń ru ọ̀rọ̀ ó máa ń ru àwọn ọ̀rọ̀ tó bá fẹ́ sọ kó tó sọ ni wàá kàn sọ online tiẹ̀ ni ọmọọba mo rò pé mo sọnù fídíò kan pé tẹni tó dé la rí àmọ́ tẹni tó ń bọ̀ nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí wa o ẹlòmíín lè sọ̀rọ̀ sí jóyè lásán kó lọ ṣẹ̀wọ̀n o ẹnà pé ń lọ nìyẹn ẹlòmíín lè sọ̀rọ̀ sí ìjòyè lásán tí ò ń sọmọ pírẹsidẹ́ǹtì kó dẹ̀ lọ ṣẹ̀wọ̀n nírógun ẹ̀wọ̀n ọmọọba Portable máa ìwọ́gbọ́n máa kọ́pù ara ẹlẹ́kọ̀ọ̀kan Olúwo kéré o mo ní pa ọ fún Olúwo fìwó kéré o ó gbọ́.